ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí kankan bá ṣe ìyàwó Sọmọdání gbogbo àwọn ẹbí yín ló máa kú kú òjijì. Ẹ̀yin abiyamọ ayé ìyàwó Sọmọdání wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run báyìí o. Wọ́n ti ṣe operation fún lẹ́ni o. Wọ́n ti fi ọ̀bẹ gbé ọmọ òkú jáde nínú ẹ̀ nítorí pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ ló pa wọ́n lọ́mọ. Kéré o, apàyàn ni àwọn mùsùlùmí, apàyàn ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ o. Ẹ share fídíò yìí kẹ́ láìkí ẹ̀. Apààyàn ìmáàmù Ògbómọ̀ṣọ́, apààyàn ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó ti padà pa ọmọ Sọmọdání o. Wọ́n fi Sọmọdání lẹ̀ ní Friday tó kọjá. Èní ní 18 nígbà tí wọ́n fi lẹ̀ lọ́jọ́ Friday tó kọjá ìyàwó ẹ̀ lọ sí hospital ní 4 days ago. Ẹ̀yin tèmi ní 4 days ago yẹn ni wọ́n jẹ́ kí ìyàwó ẹ̀ mọ̀ wípé ọmọ ti kú mọ́ nínú o. Wọ́n ní stress bó ṣe ń sáré kiri tó ṣe ń rìn kókó jọjọ wọn lọmọ ti kú mọ́ nínú. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ dẹ̀ ló pa ọmọ yẹn. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ olórí burúkú ni yín. Ẹ̀yin náà dẹ̀ máa ọmọ àkọ́bí yín máa fò sọ́lé ó máa kú lójú yín. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ṣe pa ọmọ Sọmọdání tẹ́ ẹ fìyà jẹ tẹ́ ẹ da fámìlì wọn sínú hílà ìlò. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó ò ní látúbọ̀ tán rí. Gbogbo àwọn ẹbí tiẹ̀ náà wọ́n máa bẹ̀rẹ̀ sí ní bọ́ sínú wàhálà ìdààmú ni. Bó o ṣe mi ìgbèjà Sọmọdání o. Ìjà ìyàwó Sọmọdání tó pọnmọ mọ́ nínú ni mo máa ń gbèjà báyìí. Apààyàn ni ẹ Ìmáàmù Ògbómọ̀ṣọ́. Apààyàn ni ẹ, apààyàn Ìmáàmù Ògbómọ̀ṣọ́ apààyàn. Ó ti pa ọmọ mọ́ ìyàwó Sọmọdání nínú. Wọ́n ní stress tí obìnrin yẹn ń go through. Wọ́n ní stress yẹn ló jẹ́ kọ́ ọmọ yẹn kú mọ́ nínú. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti sọ pàmùwọ́ Ọlọ́run ni. Irú aburú bẹ́ẹ̀ yẹn máa ṣẹlẹ̀ nínú fámìlì yín. Irú nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ nínú ẹbí yín. Torí lè yóò ṣàmúwọ́ Ọlọ́run. Àmúwá ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni. Òun ló pa ọmọ yẹn. Apààyàn ni máàmù o. Apààyàn làwọn mùsùlùmí. Àwọn mùsùlùmí apààyàn ni yín, olórí burúkú ni yín. Ẹ ní látúbọ̀tán rí. Mò ń bọ̀ mi tí ìdè part 1 lélẹ̀. Tọ́lé apààyàn, Tọ́lé apààyàn, ìmáàmù Tọ́lé apààyàn, olórí burúkú ìmáàmù àkọ́bí ẹ̀ ó máa fojú sunkún ẹ̀ ni àbígbẹ̀yìn yẹn wàá fojú sunkún ẹ̀ ni. Báná bí ò ṣe jèrè kọ́kọ́ náà àwọn ọmọ ẹ̀ ò ní jèrè ọmọ wo mi ìṣeré o. Báná bí ò ṣe jèrè ọmọ ẹ̀, báná bí bàbá Fátímà bí ò ṣe jèrè kọ́kọ́ náà àwọn ọmọ ẹ̀, àtàbá tí àdá yẹn ló máa padà pa àwọn ọmọ máàmù Ògbómọ̀ṣọ́ o. Àtàwọn tó ń jẹ lábẹ́ máàmù Kábísanra òun ni PA máàmù Ògbómọ̀ṣọ́. Ọlọ́run wọlá bí wọ́n ṣe pa ọmọ Sọmọdání tí máàmù Ògbómọ̀ṣọ́ pa ọmọ Sọmọdání. Ọlọ́run bá mi pa àwọn ọmọ tó fún, Ọlọ́run bá mi pa àwọn ọmọ tó fún Kábísanra. Jẹ́ kí wọ́n máa ṣàìsàn, kọ́mú burúkú máa já lóhun burúkú, kóhun burúkú máa já lóhun burúkú nínú ilé wọn. Olúwa o, ìmáàmù Ògbómọ̀ṣọ́ olórí burúkú ni o. Olórí burúkú làwọn mùsùlùmí, apààyàn ni wọ́n o. Kéré o, kéré o, kéré o. Ò bá dẹ̀ má ṣe o, MC Lagos boy, ò bá má ṣe torí ó ṣe tán ó dá pọn sí ẹ lọ́rùn. Sórí gbogbo ìpè tó ṣẹ́ gbàgbé pé bígbìn bá ṣu àfàyẹ ẹ̀kọ́, bíjàpá bá ṣu àfàyẹ ẹ̀kọ́, máa gbẹ̀yìn làgbà lédì ń tù. Ó ti gbàgbé wípé ìran aláǹgbá kan kì í ṣẹ̀rùn méjì. Òkìtì ọ̀gán kì í fara re gbèlú, igbó rere báyìí ní tálákẹ́dù. Ó ti gbàgbé bẹ́ẹ̀. Ó ti gbàgbé wípé ọ̀rọ̀ tó kìtì bá bálẹ̀ sọ òun náà ní ilẹ̀ ń gbọ́. Ìwọ ti gbàgbé pé wàá gbà báyìí ni wọ́n ń pajá. Ó ti gbàgbé wípé abẹ́rẹ́ kan kì í kọ ohun àṣẹ kankan kì í kọ ohun odò. Ó ti gbàgbé wípé ilé ògbà ọ̀nà ògbà ní í ṣe wé àrá àgbà. Ẹran tọ́ka bá fẹnu sọ báyìí ẹnu ọ̀ka ní ń kú sí. Ẹran tèrè bá fẹnu sọ ẹnu èrè ní ń kú sí. MC Lagos boy Michael Olúwaṣẹ́gun bóyá ọmọ ọ̀dọ̀ wúlò pé rẹ̀ àbí nǹkan kan. Sórí gbogbo ìpè tó ṣẹ́ pátá babaláwo kan ò ní rí bẹ́ẹ̀ wò, oníṣègùn kan ò ní rí bẹ́ẹ̀ wò, adáhunṣe kan ò ní rí bẹ́ẹ̀ wò, pásítọ̀ kan ò ní rí bẹ́ẹ̀ wò. Gbogbo ẹni bá wá náà fẹ́ bẹ́ẹ̀ wo ìpè tó ṣẹ́ yìí tó náà fẹ́ wẹ̀ kúrò lórí ẹ̀ yóò forí ara ẹ̀ gbé. Bẹ́ẹ̀ ni mo rí. Àfi
tí ò bá sọ lọ́run ló kù. Tí ò bá ti sọ lọ́run ó ti tán. Tó bá wá wòó pé n tá sọ yìí kò ní rí bẹ́ẹ̀ mọ́, ò ní lè délé wí ni. Torí ìtẹ́mi sọ lé ní àṣẹ ti gùn. Ìtí mo sọ o, àṣẹ ti gùn. N tó bá ti mú ẹ fetí gbọ́, ò tún gbọ́ nǹkan rí mọ́ láyé. Àdàbí tó bá jẹ́ pé mọ́mù àbí mi láṣokùnfà bí ọmọ ìyàwó Sàmọ̀dá ní ṣe kú. Tí kì í ṣe pé àfọwọ́fà rẹ̀, tí kì í ṣe pé adájọ́ ló sọ pé kó lọ wá sí ọ̀fọ̀ wa. Tó bá jẹ́ mi mo sọ bẹ́ẹ̀, tó bá jẹ́ mọ́mù ló sọ bẹ́ẹ̀ ló kù. Àmọ́ tó bá jẹ́ pé adájọ́ ló sọ wípé kó lọ wá sí ọ̀fọ̀ wa tí ì sì ń ṣe mọ́mù tí ì ń ṣàwà tó fi ń dààmú kiri, tẹ́ fi ń dà láàmú, tó rẹ́yìn lẹ̀ ń dà láàmú, tẹ́ jẹ́ kọ́ràn yín ràn tó báyìí, òun ló kù. Àmọ́ tí ó bá ti jẹ́ bẹ́ẹ̀, gbogbo ìpè tó ṣẹ́ pátápátá fún mi, fún mọ́mù Ògbómọ̀ṣọ́, fún àwa tá a súnmọ́ wọn, fún gbogbo wa bẹ́ẹ̀, pẹ̀lú ògo t'Ọlọ́run yóò ṣẹ mọ́ ẹ lára láti sìn lọ tó ti ń fetí gbọ́rọ̀ yìí. Yóò ṣẹ mọ́ ẹ lára, yóò ṣẹ mọ́ ìyàwó ẹ, yóò ṣẹ mọ́ àwọn ọmọ ẹ. Kò sì ní bọ́m̀bẹ̀ láéláé fábàdà. Torí pé odò yìí ń ṣàn kò wẹ̀yìn mọ́. Òjò tó bá kánlẹ̀ kò tún padà sọ́run mọ́. Èyí tí mo sọ yìí, MC Lagos boy, ò bá dẹ̀ ti mọ̀ kó má ṣe. Tí ò bá ti rí bẹ́ẹ̀, call me bastard. Salaam alaikum.